أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. ọ̀rọ̀ tí a tún wá lónìí tí ó máa jẹ́ àǹfààní fún wa òun náà ni nípa wípé àwọn ìran mẹ́rin kan bẹ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa pé wọ́n ní wal Jannah. ààyè tọ́lọ́run fi wọ́n sí níjọ́ tí a bá dé síwájú Ọlọ́run, Ànábì nínú náà ni wọ́n lọ. àwọn ìran wo ni Ànábì dárúkọ yìí? Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní arba'atun yadkhuluna an-nara bighayri amali dhanbi. ó ní ìran mẹ́rin kan bẹ tó yá sí pé àwọn mẹ́rin yìí inú náà ni ààyè wọn lọ́dọ̀ Ọlọ́run láì ní iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣe ìṣirò rẹ̀ níwájú Ọlọ́run. ṣàwọn bí èèyàn bá fẹ́ wọná, kódà bó bá fẹ́ wà Al-Jannah náà, ó níṣẹ́ tó ṣe kó tó wà Al-Jannah, ó níṣẹ́ tó ṣe kó tó wọná. ṣùgbọ́n Ànábì ní àwọn mẹ́rin tá fẹ́ dárúkọ yìí, àwọn ò ní ní ẹ̀ṣẹ̀ kankan tọ́lọ́run fi dùn wọ́n sínú náà. wọ́n lẹ́ni àkọ́kọ́ nú wọn al-jahil الذي لا يسأل العلماء آية من القرآن أو مسألة من الدين حتى مات. ó ní ẹni àkọ́kọ́ nìyẹn o, ó ní tó já sí pé al-jahilu aláìmọ̀kan, ignorance, الذي لا يسأل العلماء آية من القرآن, kò máa ń béèrè lọ́wọ́ àwọn àlùfáà áyà kan nínú al-Qur'an pé kí lọ́lọ́run sọ. á tún nínú àwọn èèyàn bẹ́ẹ̀ yóò wà láwùjọ wáàsí tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run, kò ní rí àǹfààní kankan dìmú kúrò ń bẹ̀. ọ̀rọ̀ àwàdà, ọ̀rọ̀ ẹ̀rín ni wọ́n máa ṣe ń bẹ̀ ń tiẹ̀. ní tí wọ́n ti sọ tó ò ti yé yẹn, kò tún ní béèrè tó bá dé pé dákun wọ́n máa lo fásitì kan nínú Qur'an níbi wáàsí tá lọ lónìí, kó tiẹ̀ lọ bèèrè lọ́wọ́ ìmáàmù rẹ̀ àbí àfáà kan ládùúgbò tí òun náà ń súnmọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí, ẹ tú àyà yìí fún mi, kí lọ́lọ́run sọ nípa rẹ̀. aw mas'alatan min ad-dini hatta mata, kódà kò tún máa ń béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó gbé dání. àyìnbáyé tó yá sí pé ń kírun tí ò mọ òfin ìrun, as-salatu tá ń kíyẹn, ìrun tá ń kíyẹn, ó ní ṣùrútù tiẹ̀, ó ní òfin tọ́lọ́run so mọ́ ìrun kíkí. àyìnbáyé tó ń kírun tí ń forí gbálẹ̀ tí ò ní ìrun lọ́dọ̀ Ọlọ́run. Ànábì ní wó ẹ̀dá bẹ̀ tó bá ti béèrè lọ́wọ́ àwọn àfáà hatta mata, tí ó wá fi kú tó jẹ́ ignorance dọ́dọ̀ Ọlọ́run, inú náà nílọ, kò ní wà Al-Jannah. alákọ̀ọ́kọ́ ní èèyàn tí Ànábì sọ ní sallallahu alaihi wasallam. ọlọ́dàkùn àtẹ̀mí àtẹ̀yìn tí àjọ ń gbọ́ra wa yìí, má jà jìn síbẹ̀. gbogbo tí ń jẹ́ mùsùlùmí ọlọ́mọjà jìn síbẹ̀. má jà jẹ́ ignorance, aláìmọ̀ kan tá fi déwájú rẹ̀ Ọlọ́run. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tí Ànábì sọ sallallahu alaihi wasallam, wa rajulun lahu malun la yanfa'u al-muslimina bimalihi. òun ní ọkùnrin kan lahu malun, tí owó ń bẹ lọ́dọ̀ rẹ̀, Ọlọ́run fún ní owó, àrísìkí ń bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa. la yanfa'u al-muslimina bimalihi, kò wá ní àǹfààní kan tó ṣe fún mùsùlùmí pẹ̀lú owó tọ́lọ́run fún yẹn. òun, ìyàwó rẹ̀, àwọn ọmọ rẹ̀ nìkan ló gbájúmọ́. mùsùlùmí tí ń bẹ ládùúgbò rẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀, ó kàn ń ìgbìnà rẹ̀ ni, kò tiẹ̀ wó bẹ̀. Ànábì ní gbogbo owó ẹ̀dá tó bá ti rí bẹ̀ láyé, tí a sì pé owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kó fi ṣe àǹfààní fún àwọn mùsùlùmí, ìyẹn ni zaka fi jáde ń bẹ̀ pé bí èèyàn bá lè yan zaka lẹ́ẹ̀kan lọ́dún, zaka máa ń mú òṣì kúrò ní ìsìlámù ni. ìyẹn làwọn ọ̀pọ̀jọ wọn olówó ọmọ ìtumọ̀ tó pè ní zaka. zaka, bó bá fún èèyàn kan ní zaka lọ́dún yìí, tó bá dọdún tó ń bọ̀, òun náà gbọ́dọ̀ tún yan zaka nínú tó fún yẹn, bí ó ṣe máa kó ní Islam díẹ̀. aláìyẹn ẹlẹ́ẹ̀kejì ni tí Ọlọ́run fún ní owó tó wàá fi owó ní tó fi ṣe àǹfààní fún àwọn mùsùlùmí. àwọn mùsùlùmí ò gbádùn ẹ̀ ládùúgbò, wọn ò gbádùn ẹnu jàmá, wọn ò gbádùn ẹnu mọ́ṣáláṣí, wọn ò gbádùn ẹ̀ láàrin ẹbí, ó wá ṣe bẹ́ẹ̀ ó fi kú. Ànábì ní kò sí ààyè tọ́lọ́run fi sí al-kiyama inú náà nílò. Ọlọ́run dákun là wá kó mẹ́. ẹlẹ́ẹ̀kẹta tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi yé wa pé
tó bá dijọ́ náà kò sáyè tọ́lọ́run fi wọ́n sí jùnú lọ́lọ́ rajulun lahu ilmun yabkhulu bi ilmihi òun lẹ́ni tó já sí pé lahu ilmun ìmọ̀ Ọlọ́run bẹ lọ́dọ̀ rẹ̀ àti mọ̀ ẹ̀sìn àti ẹ̀kọ́ àti ìmọ̀ Ọlọ́run jogún rẹ̀ fún gbogbo rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ yabkhulu bi ilmihi ó wá ń ṣe ahun pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run fún yẹn kò fi ìmọ̀ yẹn ṣàǹfààní fún àwọn èèyàn jàǹfààní mímọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n gbádùn ẹ̀ nínú ẹbí wọ́n gbádùn ẹ̀ láàrin àwùjọ sílá Allah sì bùn níwà ó mọ kí ó gẹ ó mọ ọ̀rọ̀ ẹ̀sìn gan wọ́n tó wá ń sọ wọn pé ìmọ̀ tó mọ̀ yìí ó sì máa kọ́ àwọn èèyàn àánú wọn ti ráyè láti kọ́ èèyàn wọn ò ráyè láti kọ́ èèyàn gbogbo owó àwọn èèyàn bẹ́ẹ̀ àtàmẹ́ẹ̀tà tó wá fi kú tó fi ìmọ̀ yẹn tó fi ṣe àǹfààní fún àìmọye ẹlòmíì Ànábì sálàm tó sọ náà àdìsí kan ní man ta'allama al-Qur'an ó ní khayrukum ẹni tó lórí jù nínú ẹ̀yin ènìyàn mi nínú ẹ̀yin ìjọ mi man ta'allama al-Qur'an wa 'allamahu Ànábì ẹni tó bá mọ ọ̀rọ̀ ní Ọlọ́run tó gbájúmọ́ tó mọ̀ dáadáa tó wá fi ń mọ ẹlòmíì Ànábì ní òun lẹni tó lórí jù lọ́dọ̀ wọn lọ sallallahu alaihi wasallam kí ló dé tó máa ní ìmọ̀ nípa Ọlọ́run tó fi máa fi ìmọ̀ ṣáwọn ó fowó ṣáwọn títí ó ti fi ìmọ̀ náà ṣáwọn kí ló dé Ànábì ní owó ẹ̀dá bẹ́ẹ̀ tó fi ìmọ̀ Ọlọ́run tó fi ń ṣàwọn fún àwọn èèyàn tí ó kọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí òun náà ṣe mọ̀ á tó wá fi kú Ọlọ́run nínú Ànábì nínú náà ló lọ kò ní bọ̀ jẹ́ náà ẹni ìkẹrin tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa wọ́n ní wà rajulun ènìyàn kan ọkùnrin kan ra'a munkaran tó rí nǹkan tó yá sí pé ẹ̀mí kọ̀ tó lè mú ọmọ ìyá rẹ̀ nínú Islam tó lè mú ṣubú walam yughayyiruhu kò sì yí nǹkan náà padà fún ọ̀nà mẹ́ta la máa ń gbà yí nǹkan padà fún yàn a máa ń fi ọwọ́ yí nǹkan padà fún yàn a máa ń fi ahọ́n a fi ń yí nǹkan padà fún yàn a sì máa ń fi ọkàn náà yí padà mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wáyé lò orí ọmọ ìyá rẹ̀ ní Islam tí ń wáṣẹ́ iṣẹ́ yẹn wá fẹ́ bọ́ sí o ti mọ̀ pé tíṣẹ́ yẹn bá bọ́ sí òun náà jẹ́ èèyàn láyé ó sì wó pa tíṣẹ́ yẹn fi bọ́ kù lọ́wọ́ rẹ̀ ó tún rí ọmọ ìyá rẹ̀ tẹ́wọ̀n kan ń wá ṣùtá fún tó sì nágbára àtijọ́ kù ní ṣùtá yẹn ó sì wó pa tí ṣùtá yẹn fi débà tó fi dọ́dọ̀ Ọlọ́run fúnra rẹ̀ gbogbo ẹ̀dá tó bá rí bẹ́ẹ̀ tí ń wo ọmọ ìyá rẹ̀ nínú Islam tó fẹ́ ṣubú tí ò sì wọ́ ọ̀nà báwo ni ìṣubú yẹn ṣe ní débà tó fi ọmọ ìyá yẹn sílẹ̀ tí ìṣubú yẹn fi débà ọmọ ìyá náà Ànábì ní gbogbo owó ẹ̀dá bẹ́ẹ̀ wọn ní wà Jánnà ó ní ààyè tọ́lọ́run wọn fi wọ́n sí àwọn ìran mẹ́rin tọ́lọ́run sọ Ànábì sallallahu alaihi wasallam tó sọ òun la dákọ̀ fún wa yìí gbogbo àwa náà tá bá ń bẹnu ìran mẹ́rin ìdákùnjá jìnnà kúrò mẹ́rin ìjìnà wa kúrò ń bẹ̀ bí ó jẹ́ bá Ọlọ́run dáadáa ọmọ ìyá ní Islam kì í ṣe ọmọ tí bàbá àti ìyá jọ bí gbogbo tó bá ti ń jẹ́ mùsùlùmí àgbáyé ọmọ ìyá kan náà ni wa a sì gbọ́dọ̀ ní nǹkan kan lẹ́mìí síra wa bá a bá ṣẹra wa ká bẹ̀rẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ ní Islam sọ fún wa ni tó pé gbogbo ẹni tó bá ní nǹkan bẹ́ẹ̀ lẹ́mìí gbogbo mẹ́rin tá a sọ yìí á máa rí lára rẹ̀ bá a bá rí kìíní lára rẹ̀ á rí kejì lára rẹ̀ bá a bá rí kejì lára rẹ̀ á rí kẹta lára rẹ̀ bá a bá rí ìkẹta gan lára rẹ̀ ìkẹrin á rí lára rẹ̀ Ọlọ́run dákú là wá kú ọmọ ẹ̀ o wọlé yà nàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́rin tá a sọ yìí òun láti ṣàlàyé fún wa yìí Ọlọ́run abẹ́ àtẹ̀mí àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa Ọlọ́run má jẹ́ kẹ́ni kankan wọ́n jì síbẹ̀ àwọn tá a ti wà ń bẹ̀ Ọlọ́run dákú yọ wá kú ọmọ ẹ̀ albarka nàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam wọlé àṣẹ Ọlọ́run wọn la gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà ẹ bá wa share program yìí ẹ bá wa like ẹ bá wa comment Ọlọ́run gbàdúrà ẹ̀ kọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين